Ẹ káàárọ̀ ẹ̀yin ìyá wa, kì í ṣe tìjà ni mo bá wá láàárọ̀ yìí. Mo wá àdírẹ́sì ìyá wa kan lórí TikTok ni. So ọ̀rọ̀ tí wọ́n sọ ló fẹ́ jẹ́ kí n wá àdírẹ́sì wọn. Ẹ máa bá mi ká lọ. Now ẹ máa gbọ́ nǹkan tó sọ. Wọ́n sọ fún wa pé wọ́n sanwó fún ẹ àti tó yẹ God bless you èèyàn gidi nìyẹn èèyàn gidi bó ti ẹgbà bí ó ti ẹgbà àti yẹ wá sọ. láti lọ́wọ́ ìyáálé Lizzy olè rìsítọ́ fi sanwó fún ẹ lélẹ̀ wọ́n sọ fún wa pé wọ́n sanwó fún ẹ àti tó yẹ God bless you èèyàn gidi nìyẹn èèyàn gidi bó ti ẹgbà bí ó ti ẹgbà àti yẹ wá sọ. Now ó dàbí èèyàn kan ra aṣọ lọ́wọ́ ẹnu ìṣó wọ́n ní more than 2 months ló ti ra aṣọ yẹn lọ́wọ́ ẹnu ìṣó so ẹnu ìṣó ò deliver aṣọ yẹn like àwọn aṣọ tó máa ń wọ̀ tó máa fi ń polówó mo believe pé òun kọ́ ló ní tó ní bra lamọ̀ tó ń tà so possibility wà kó lọ ń gbà lọ́wọ́ àwọn tó ń tà tóun rí gèèní tiẹ̀ ń bẹ̀ so ti eyín so ìgbà tó wá sanwó aṣọ yẹn fún kò deliver aṣọ yẹn òun ló ṣe gbé lọ sí ọ̀dọ̀ woman tó ń sọ̀rọ̀ yìí woman yẹn I think she's one of the hosts on TikTok so nǹkan tó wá mímí wá fún wọn ni pé mi wá bú wọn o mo kàn wá enlighten wọn ìgbà tí wọ́n wá gbé kéèsì Fọlá sọ́dọ̀ wọn ó yẹ kí tó bá fẹ́ address ẹ̀ kò yẹ kí wọ́n hashtag ẹ̀ mọ́ Yèyé Mẹ́ṣọ́ ìyẹn ni minus tèmi fẹ́ wá bá wọn yọ kúrò ìyá wa ẹ jọ̀ọ́ ojú òní tì yín wọn ò ní dùn olè mọ́ yín ẹ ní jẹ́ ẹbí olè ẹnu ìṣó tó rajà lọ́wọ́ ẹ̀ ó ní role model ó ní àwọn tí wọ́n gbé wá tí ẹ máa ń rí pẹ̀lú ẹ̀ pẹ̀lú pati ẹ̀ tí ì rí pẹ̀lú Lizzy Anjorin rí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tẹ́ bá ti fẹ́ àdírẹ́sì ẹnu ìṣó aláyébàjẹ́ ẹ àdírẹ́sì ẹ̀ mọ́ role model tó ń gbé kiri ẹ àdírẹ́sì ẹ̀ máwọn ṣàwáwù ẹ àdírẹ́sì ẹ̀ bí ìwọ̀n àwọn oníran àwọn àwọn tẹ́ mọ̀mọ́ ẹ lè pé ní ẹnu ìṣó goddaughter lágbájá báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má àdírẹ́sì ẹ̀ mọ́ Yèyé Mẹ́ṣọ́ ẹ jọ̀ọ́ orúkọ Yèyé Mẹ́ṣọ́ lólórí burúkú Fọlá yìí ló fi ń gba yìí lórí social media tẹ́ bá tó fẹ́ drag ẹ̀ àbíọ́dẹ̀ ń gbẹ̀tẹ́ ni ẹ má hashtag ẹ̀ mọ́ Yèyé Mẹ́ṣọ́ and kí jẹ́ kó yẹ yín dáadáa kì í ṣe ìyàwó Lizzy Anjorin ìyálé Lizzy Anjorin o olóṣó tí ọkọ Yèyé Mẹ́ṣọ́ ti gbérí ni kì í ṣe olóṣó tó fẹ́ sílé olóṣó tó ń gbalé fún kó lè tọ́jú òbú ẹ̀ ṣùgbọ́n ó dẹ̀ decide láti má tọ́jú òbú ẹ̀ nìyẹn láti fòbú ẹ̀ ṣe souvenir fún àwọn godmother ẹ̀ kan máa pimp ẹ̀ fáwọn ọkùnrin ẹ jọ̀ọ́ torí Ọlọ́run madam mo fi Elédùmarè mo fi bẹ̀yìn iṣẹ́ yóò ní dìṣẹ́ orúkọ yóò ní bàjẹ́ ẹ connect ẹ̀ mọ́ àwọn godmother ẹ̀ tẹ́ bá fẹ́ pè ẹni Fọlá Tinubu olóṣó o goddaughter Awóyíyan o Fọlá Tinubu olóṣó o goddaughter ṣẹpẹtẹrí o bẹ ṣe máa ṣe nìyẹn ẹ má hashtag ẹ mọ́ Lizzy Anjorin kò lè ẹ má jẹ́ ìyálé Lizzy Anjorin ìyá mi ẹ̀yin gan ẹ lè mú fídíò kan bọ́ta níbi tẹ́ bá ti róhùn àti Yèyé Mẹ́ṣọ́ mo fi Elédùmarè mo fi bẹ̀yìn ó lè ní kò ṣẹ̀ṣẹ̀ máa gbowó àwọn èèyàn tó bá ti sẹ́ǹdì ọjà tí ò bá ní á lọ wọ̀ á lòun ni á máa gbowó wọn ìgbà tó ń ta búrà gan àìmọye táì tó ti gbé kéèsì ẹ̀ wá fún mi àti Bukky Jesse náà dẹ̀ ti àdírẹ́sì kéèsì ẹ̀ but a lot of people rò bí àwọn fẹ́ bàjẹ́ so ó ti kọ́ṣẹ́ ó ti mọṣẹ́ ìbàjẹ́ èèyàn náà ló gbé sórí social media tó fi gbowó so tó bá dẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn tí wọ́n rajà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló máa wọ̀nyẹn náà wọ́n rí bomi tó ti ń taṣọ wọ́n stick torí pọ́n fẹ́ ṣe bẹ́bẹ́ dẹ̀ sí Lizzy Anjorin kọ́ máa rọ ṣùgbọ́n ẹ má tún forúkọ Lizzy Anjorin ẹ má fi kun ìyàwó ojú òní tì í ẹ jọ mo bẹ̀ yín ni ẹ lọ dry gẹ̀ máwọn goddaughter godmother ẹ̀ àwọn sàwáwò ẹ̀ kódà sàwáwò ẹ̀ kan ta panda lórí Facebook ẹ dry gẹ̀ mọ̀ pé ambassador oní. so ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti wá àwọn rèé tí arábìnrin yìí tí gbogbo wa mọ̀ sí Zimama goddaughter Lizzy Anjorin tí ó sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí Fọlá Tinubu ẹ̀yin èèyàn wa ẹ̀ ti gbọ́ bí ó ti sọ wípé kọ́ má fi àtàchì orúkọ Fọlá mọ́ Yèyé Mẹ́ṣọ́ tí gbogbo wa mọ̀ sí Lizzy Anjorin mọ́. panda ambassador ọ̀gbọ̀n alẹ́ ẹ má tún dry gẹ̀ mọ́ Yèyé Mẹ́ṣọ́ ìyá wa ẹ ṣe mo dúpẹ́ mi ìbá tìjà wa.